gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Amáṣọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni báyìí lọ́wọ́ tá a wà yìí owó yín ni. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dá ìbéèrè 10, kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ ẹ dẹ̀ mú òǹkà yín dáadáa ló bá tán. Kò sí láburú. Nǹkan táwọn èèyàn fọ 30 ọjọ́ ṣe lẹ́yìn ìṣẹ́jú 15 sógún ìṣẹ́jú kẹ́ ẹ ṣe kẹ́ ẹ dẹ̀ máa gbówó lọlé. Ṣé mọ ibi tó dùn sí? Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ Remimatics. Àwọn ọkọ̀ bọ̀gìnì ni wọ́n ń tà. Wọ́n wá sọ wípé tẹ́ bá lè lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yìí wọ́n á gbọ́ kọ̀ọ̀kan fún yín. Ó ti wà ní sàkání wa. Ṣé bí kọ́kọ́rọ́ rẹ ti wà nítòsí? Ó wà níbí. Kò sí láburú. Ẹja máa bẹ́ẹ̀ tó wẹ́rẹ́wẹ́rẹ́. Ó dà tá bá ṣe gbogbo ètò yìí ó tẹ́ wà ní 1,100 wálẹ̀ tẹ́ ẹ̀ fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò á fún yín nílọ́po owó lọ́nà 2. Ó tún dà bẹ́ẹ̀. Ó tún dà bẹ́ẹ̀ ọ̀nà yẹn dá. Ṣùgbọ́n tẹ́ bá ṣe àmúlùmálà tí ó pọ̀ gan tẹ́ wà ní 10,000 àní kẹ́ máa mú yẹn lọ lé kẹ́ máa mú lọ kẹ́ ẹ sì níbèrè lẹ àní kẹ́ máa mú lọ. Ó dára bẹ́ẹ̀. Ìyẹn náà dáa. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé ọ̀rọ̀ owó yìí ẹran dédé ni o. Orúkọ òrò o. Nítorí ẹ̀yàn ṣe ń pe ẹran dédé lẹ́ran dédé o. Yóò dín kó gbẹ tàbí kó dé kó dínkù. Owó ìgbọ́dọ̀ dín. Ẹ̀yin lẹ fẹ́ kó dín. Gbogbo ọ̀nà tẹ́ gbé kalẹ̀ yìí kò sí bówó yìí ò sí ní dín. Kí ló ṣe bẹ́yìn? Ẹ jẹ́ á máa wòye bọ̀. Ó dáa. Ṣùgbọ́n tẹ́ bá rọrí o délẹ̀ tẹ́ ní ẹ sì fẹ́ máa dáhùn ìbéèrè yín lẹ́yìn ìta àti ní kẹ́ máa mẹ́gbẹ̀rún lọ́nà 10 lọ. Á jẹ́ kẹ́ máa dáhùn tẹ́ bá ṣe ń gbà wọ́n owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Ìyẹn náà dáa. Ó sì dédé ara mi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ètò. Ó dáa àti bẹ̀rẹ̀. Kí ló kọ yín? Orúkọ tèmi ni Ifálóṣèyí Ifámáyọ̀wá Ọlálékan. Ṣé ẹ mọ orúkọ mi? Dáadáa. Olórúkọ kan ni wá. Ifámúṣèyí. Ifálóṣèyí Ifámáyọ̀wá Ọlálékan. Èwo lórúkọ àbísọ yín gangan nínú gbogbo? Ifámáyọ̀wá àti Ọlálékan. Àtọlálékan. Ifáṣèyí ni lórúkọ bàbá. Àwọn ńkọ́? Apẹ̀tẹ̀ bí awo nìyẹn. Àyàfá. Èèyàn tó bá ti rí yín gan á mọ̀ pé àyàfá ni yín. Babaláwo ni yín? Bẹ́ẹ̀. Wọ́n máa rò pé àyàfá ni. Ṣé mo pé wọ́n kún dẹ́dẹ́? Gbórin táwọn bàbá wa máa dá ni. Báwo náà ṣe ń da? Tán bá ní ẹ wá ṣàyàwó ẹ ó kọ̀ ẹ lẹ́yìn ò ṣe. Tán bá ní ẹ wá ṣàyàwó ẹ kọ̀ ẹ lẹ́yìn ò ṣe. Ẹ wá yàwó bí egbin ẹ wo obìnrin àgbẹ̀ bí yóò bì wọ́n o. Ẹ wá yàwó bí egbin. Egbin láyàwó. Wọ́n ò rí dínlẹ̀ fàjẹ eku ẹja ẹyẹ lọ́fẹ̀ẹ́. Ayé Ifá máa dùn o ọ̀pẹ́pẹ́. Ó dáa ẹni sọ̀rọ̀. Kí ló dé? Tí kíni ṣe kíni? Ẹni sọ̀rọ̀. Ọdún mélòó lè tẹ́tí bẹ̀rẹ̀ sí ṣàrẹ̀ tẹ́tí babaláwo ní yín gan. Ní tààràtà iṣẹ́ yín nìyẹn. Bẹ́ẹ̀. Ó tọ́dún mélòó tẹ́tí bẹ̀rẹ̀? Nítorí pé iṣẹ́ wa àjẹbí ni. Bàbá tó bí mi lọ́mọ iṣẹ́ babaláwo ló ń ṣe. Bàbá tó bí bàbá mi iṣẹ́ babaláwo ló ń ṣe. Ká sọ wípé àbí wa sì di Ifá ni. Ṣùgbọ́n tí a bẹ̀rẹ̀ sí ní dáńtọ́ bóyá àwọn àgbà wa ní láti kékeré ní ìmọ̀lẹ́ tí kọ́mọ rẹ̀ ní àṣà. Bẹ́ẹ̀ ló ṣe rí mi gbogbo. Pé a dáńtọ́ tá a bẹ̀rẹ̀ sí ní dáhùn yẹn lóhùn fúnra wa láti bí ọmọ ọdún 10. Àwa náà sì ti lé ní 30 lé díẹ̀ báyìí. Tó túmọ̀ sí pé téèyàn sọ pé mo wá ṣe yẹ̀ ń wò lọ́dọ̀ yín bàbá yóò ti lé lógún ọdún tá à ní fi kan pé kan. Ló dáa jẹ́ kọ́ mú bẹ̀rẹ̀ fún ọ. Ó dà abala tẹ́ wà yìí àwọn iléeṣẹ́ kan tí wọ́n ṣe ọtí Go Beg
àwọn ni ọtí ọmọlúàbí ni ọtí yẹn àwọn ni wọ́n ń ṣe agbátẹrù ètò yìí. ọtí dáa púpọ̀ àwọn bàbá wa máa dá nìkan wá ní ẹjẹ́ amutí alárùn ní màgbò. ó dáa. àwa jíṣẹ́ wọn lẹ́yìn ètò ẹ tẹ̀síwájú. ìbéèrè kelo. ìbéèrè kẹrin ó lé lókòó ó lé ní ẹgbẹ̀rin. kí lẹgbẹ̀rin. ẹgbẹ̀rin náà lẹgbẹ̀rin. ẹ sọ lẹ́yìn bò. mi ò wulẹ̀ kúkú gbé ìbò tẹ́lẹ̀ ẹ̀ ń kókó Ọ̀yọ́ mo ti wá. Ọ̀yọ́ lẹ ti wá. Ọ̀yọ́ lẹ gbé. Ọ̀yọ́ Aláàfin Òjò padì Ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́dí ọmọ Àtìbà. ibẹ̀ lẹ ti wá bí lẹ́nìí. bẹ́ẹ̀ ni. ẹ dẹ̀ tún máa padà sọ́yọ́ lẹ́nìí. ó ṣeé ṣe bẹ́ẹ̀. ó dáa. parí òwe Yorùbá yìí bí oko bá dàn ro ni àgbẹ̀dẹ ò ní pọkọ́tà. wọ́n gbà. jẹ pẹ̀lẹ́. jẹ́jẹ́ wo mi ò rojú ẹ̀ 965 kí ni 965 ní Yorùbá. ìbéèrè ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé lọ́ta ó lé márùn-ún. ó yá mò ń gbọ́. parí òwe Yorùbá yìí bí ebi bá ń pani ká wí èwo ni bọ́ bá kọlù mí wọ́n gbà sọ́wọ́ rẹ̀. wọ́n gbà. my guy. rárá. sí nǹkan kan ń dún bí kan ni. ṣé ẹjọ́ wá àbí ẹjọ́ wá. ta ló ń tàn. ẹ wò wọ́n. ẹ béèrè mi mo sì ní àpẹtẹ bí ayafa tátún lè fi hàn mí ìmẹ́ni tẹ́ ń sọ. ó dáa ṣé ẹjọ́ wá. èmi àti ẹnìkan ọjọ́ wá. ó dáa. ìbéèrè kejìlélọ́ta ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. pa òwe Yorùbá kan tó ní aládi nínú. Aládi. Mo ń bọ̀. ṣé mọ̀. bẹ́ẹ̀. ó yá. mo fẹ́ ro àwọn òwe tó jọ mọ́ aládi mo mọ aládi dáadáa mo sì mọ òwe tó jẹ mọ́ dáadáa. aládi ò sí nílé ọmọ adìẹ dàgbà. òjò. ẹ ṣe sùúrù olófòfò. sùúrù ti fẹ́ máa pakaṣọ o. ẹ má jẹ́ n bá yín jà o. sùúrù ti fẹ́ máa pakaṣọ aládi ò sí ilé ọba adìyẹ dàgbà bàbá fá. nítorí pé ọ̀rọ̀ tí ó ń sọ sí mi lọ́kàn ó kàn ń lu jára wọn ni ẹ̀ pé tí àpọ̀jù nǹkan tó máa ń kógun jáyàn ni. máa ń parẹ́. mú aládi tó bá ní ìjímèrè. sọ́gi gùn bàbá gungi aládi. maladi. tójó tẹrùn. ilé aládì kì í dáa. kí ni aládì? oyin. rárá o. kí wàá ní aládì? nítorí tá a fi wá sórí ètò náà nù láti kẹ́kọ̀ọ́. oyin kọ́ la aládì o. ṣé mọ̀ àwọn kòkòrò ni. ok. máa ń yọ òkè mi. kò sí láburú ẹ jẹ́ ká tẹ̀síwájú. my God. ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ jẹ́ ká tẹ̀síwájú. wọ́n sọ lẹ́ẹ̀kọ́ yẹn. ta ló sọ bẹ́ẹ̀? èmi ò mẹ́ni. ṣé ẹ ti mọ̀ wọ́n báyìí? èmi ò mẹ́ni kan tó sọ pé nǹkan kankan. kí ni àwọn nǹkan tẹ́ máa ń rí tí nídìí iṣẹ́ tẹ́ ń ṣe
ẹ mọ̀ pé ẹ ń ṣiṣẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ dẹ̀ tún jẹ́ onímọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá àbí ṣe mọ̀ pé bí èmi nísìn táwọn èèyàn bá rí mi wọ́n máa ń wọ́n á sọ pé olótù olùkọ́ mo fẹ́ ṣe nǹkan kan tó jẹ mọ́ Ifá mi ò kí ń ṣe ẹ̀sìn Ifá ṣùgbọ́n nítorí pé mo jẹ́ olùkọ́ èdè Yorùbá tí mo dẹ̀ ń ṣe tí mo ń gbé àṣà àti ìṣe Yorùbá ó rọrùn fún àwọn èèyàn láti lè fi sọrí mi pé nǹkan ibi tí mo wà nìyẹn àwọn èèyàn dẹ̀ máa ń fi ojú òdì wo nǹkan tẹ̀ ń ṣe báwo lẹ ṣe ń ṣe láti lè mú àwọn èèyàn gún ṣó yé yín nǹkan tí mo sọ láti lè mú àwọn èèyàn yí ọkàn àwọn èèyàn sí pé bí ẹ̀sìn ìgbàgbọ́ ṣe wà tí ẹ̀sìn ìmọ̀le wà ní ẹ̀sìn àbáláyé wà. Bẹ́ẹ̀ lórí olóòtú torí tí a bá parọ́ la sọ wípé a ní ìpèníjà tàbí ìdojúkọ tá à ń dojúkọ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé ìpèníjà yìí ò jẹ́ tuntun náà ló fi jẹ́ pé àwọn bàbá wa máa ń kọ àwọn orin kan pé ẹ má fojú ìyàwó babaláwo mọ́ kò sì sí n tó bí eléyìí ju wípé àwọn àyè kan bẹ tó yẹ kí àwa oníṣẹ̀ṣe náà ká kojú bọ̀ ṣùgbọ́n a ò tún lè dá wa lẹ́bi wípé a ò kojú bọ̀ látàrí wípé iṣẹ́ wa gangan ò fi àyè lẹ̀ rárá ṣùgbọ́n àwọn tó wà nígbọnú àwọn ètò náà tí wọ́n bá fẹ́ dàbí ẹni wípé wọ́n fẹ́ lo babaláwo ọ̀nà òdì ni wọ́n ti ń lò ó. Ibo lẹ̀ ń lọ yẹn ẹ̀ ń lọ sí eré àgbéléwò. Bẹ́ẹ̀ ni bí àwọn eléré àgbéléwò àwọn eléré orí ìtàgé. Bí wọ́n ṣe máa ń. Bí àpẹẹrẹ nísìn tí wọ́n bá fẹ́ lo babaláwo nínú eré wọn ò ní lo ẹni tó jẹ́ ọ̀dọ́ bíi tèmi wọn ò ní lo ẹni tó dàbí ẹni pé ó mú irú ìmúra báyìí níṣẹ́ ni wọ́n jẹ́ kí babaláwo dàbí ẹnìkan tó jẹ́ pé akúṣẹ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ mo kọ síwájú pé ẹ má fojú ìyàwó babaláwo tàbí inú ilé kan tí ò ṣe ló ń gbé pàápàá jùlọ tí wọ́n bá tún wá fẹ́ dàbí ẹni pé ilé tí ó ń gbé gan wọ́n á tún kó nǹkan jẹgbọjẹgbọn síbẹ̀ èrè tí ó mọ kán epo wọ́n sọ àkèrè ń gbè kọ́ wọ́n á ṣe gbogbo ẹ̀ tó sì jẹ́ pé léyìí ò rí bẹ́ẹ̀ ẹ rí wípé Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ẹni tó bá tara alé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n tó bá jẹ́ pé mi náà bá kí n ṣe babaláwo tí ẹ bá gbérò àwọn àwòrán ìsójú fọ́nrán fún mi tí mò ń wò tí ilé ẹnìkan kan ti ń rìn tàbí tó jẹ́ pé gbogbo àti ẹ bá sàdáfà yín bí kẹ́ ẹ sọ wípé òye èèyàn ni wọ́n fi ṣe àwọn ètò yìí ẹ rí i pé gbogbo àwọn nǹkan yìí kò sí bí ó ṣe ní mú ìpèníjà wá fún wa. fún yín. bí ìgbà tó jẹ́ pé nígbà tí mo ṣàkíyèsí ìgbà tí mo ń lọ sí ilé ẹ̀kọ́ ẹnìkankan kì í fẹ́ bá mi jà torí ẹ ti nígbàgbọ́ pé tó bá bàjá tó bá fún ẹ lóńdè tàbí tó bá nẹ̀. tó bá sàsí ẹ. èmi náà mo rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìdí nìyẹn tí mo fi béèrè ìbéèrè yẹn láti lè jẹ́ kẹ́yìn náà lè yànnàná ẹ̀ pé bí a ṣe ní eléyìí la ní eléyìí la ní eléyìí Elédùmarè á tọ́ gbogbo asọ́nà láti lè mọ èyí tí a máa ṣe. Yóyá. Ìbéèrè kẹfà ó lé ní ọ̀rìn ó lé lẹ́gbẹ̀rin. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ọ̀rọ̀ tí ẹ kọ yìí? Ìkàwé gboyè. Ṣé ìkàwé gboyè graduation ìkàwé gboyè àbí ìkẹ́kọ̀ọ́ gboyè? Ìkẹ́kọ̀ọ́ gboyè. Ṣé ẹ mọ̀ pé ṣé. Mo ti wo àwọn fọ́nrán yín tẹ́ ti ṣàlàyé wípé kì í ṣe ilé ìwé ilé ẹ̀kọ́ ni. Ilé ẹ̀kọ́ ìkẹ́kọ̀ọ́ gboyè ni. Ìkẹ́kọ̀ọ́ gboyè ṣé kí n fún wọn àbí kí n yọ kúrò? Bẹ́ẹ̀ ni. Kí n yọ. Apẹ̀tẹ̀bẹ́ afá ti ní kẹ́ fún wa. Ìbéèrè karùn-ún ó lé ní okòó ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Kí ló sọ? Kí ni Yorùbá ń pè ní àmúyadòmére?
àmúya ló dàbí ẹni pé wọ́n fi máa ń gé. Àmúya bí ìgbà tí èèyàn bá mú nǹkan ní àmúbọ̀. Ó jẹ́ àmúbọ̀ látọ̀dọ̀ ẹni tí kó tó di àmúya. Àmúbọ̀ ni látọ̀dọ̀ ẹni yẹn. Ó yẹ àmúbọ̀ ni látọ̀dọ̀ ẹni yẹn. Bí àwọn àlàyé ọ̀rọ̀ yẹn ṣe yé mi náà ni mo ti ṣe sọ pẹ̀lú àtúpalẹ̀ rẹ̀. Àmúya pé à ń téèyàn mú tó. Ṣé mọ̀ pé ní ìgbà àwọn bàbá wa yẹn tó ń bá lọ ra tí ẹ lọ ya owó tẹ wá fi àwọn nǹkan di pé tí n bá ti san owó yìí màá gbà padà. Ṣùgbọ́n tẹ́nìyàn ò bá rí san padà àwọn ẹrù tí wọ́n gbà yẹn tí wọ́n máa tà tí ẹni tó máa tà tó máa wá fi dí owó tí àwọn tó fi ṣe onídùúró ìyẹn gan àwọn ẹrù yẹn gangan ni àmúya. Tó jọmọ́ bíi pé àmúbọ́ lọ́dọ̀ ẹni tí. Tó jẹ́ àmúbọ́ lọ́dọ̀ ẹni tí ń bọ̀. Wọ́n tún ti yọ mú gbìyànjú àlàyé rẹ̀. Ẹ gbìyànjú àlàyé ṣùgbọ́n ẹ sọ nǹkan tí àmúya jẹ́. Kò lédè Gẹ̀ẹ́sì á ṣàlàyé ní tàmúya jẹ́ náà ni. Ṣé ẹ mọ̀ pé nǹkan tàmúya jẹ́ nìyẹn? Ṣé ẹ mọ̀ pé nǹkan tàmúya jẹ́ nìyẹn? Mi ò mọ̀ wípé ní tàmúya jẹ́ ṣùgbọ́n mo mọ̀ pé nínú gbólóhùn sẹ́yìn pé ọ̀rọ̀ Yorùbá fúnra rẹ̀ ó dàbí ẹni pé ó máa ń lálàyé tí èèyàn bá fi lè ṣe àtúpalẹ̀ rẹ̀. Nítorí ẹ̀ ló jẹ́ kí n ṣe àtúpalẹ̀ rẹ̀. Àmúya jẹ́ ní tí èèyàn mú lámùbọ́ ṣùgbọ́n mi ò kàn mọ̀ wípé ó kẹnu débi wípé bóyá ní tí èèyàn lọ fi ṣe onídùúró. Dúró níbì kan. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kì í ṣe pé ẹ gbà. Olóòtú ti ní kẹ́ ẹ. Kọ́kọ́ fún un. Àbí? Ká má kọ́. Àwọn tí wọ́n ń sọ̀gbè mí ní ká má kọ́. Wọ́n ní kò. Wọ́n ti ní kẹ́ ẹ kọ́ ọ. Ẹnìkan kì í jáwádé. Wọ́n ti ní kẹ́ ẹ kọ́ ọ. Ẹni tó bá gbìyànjú ẹ jẹ́ ká tún ẹ jẹ́ á dé gbìyànjú ẹ̀ ládé. Pẹ̀lẹ́kọ́ náà. Ní màá ṣe tí ẹ máa ṣe nínú eré Yorùbá fún bàbá yìí ṣé ní náà wọn ló ń dèbí ẹni máa. Ń sọ̀rọ̀ àmì di lálùdé mọ́ yín lọ́wọ́. Ìbéèrè kẹjọ ó lé ní okòó ó lé ní lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó yá. Sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́ta tí àmì ohùn orí rẹ̀ jẹ́ mímímí. Ṣé kí n fi yín lẹ́yọ̀ kan? Mímí ò yẹ kó nira ṣùgbọ́n mi ò fẹ́ kàn fẹ́ kó jẹ́ ọ̀rọ̀ sàkálà lásán. Yeah. Mímímí. Jíbádé. 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 Orúkọ nìyẹn. Ẹni ọ̀rọ̀. Ó yá. Kò sí nǹkan tí ọ̀rọ̀ Yorùbá mẹ́ta tó jẹ́. Jíbádé ó wá láti àjíbádé. Ṣùgbọ́n ṣé a lè pè yàn Jíbádé? Mo fún yín. Ó dára ẹ ṣeun. Jíbádé. Jíbádé mímímí. Ẹ má fún mi lórúkọ mọ́ o. Kí n má fún yín lórúkọ mọ́. Mi ò fẹ́ orúkọ mọ́. Mímímí. Ẹ̀wọ̀n pé tó bá ti jẹ́ àmì oríṣiríṣi ọ̀rọ̀ ni ó máa. Ló máa wá ó kọ́ máa wá. Níbẹ̀ pé àmì ní. Àmì ní tẹ́ bá rò ó. Èmi ni láti gbé síta. Bẹ́ẹ̀ ni. Nítorí pé mi ò fẹ́ dárúkọ mọ́ mímímí yẹn ó ti pọ̀ jù ó kàn mímímí. Déwálé dérójú. Déwálé dérójú. Orúkọ nìyẹn. Ó yẹ ràn mí lọ́wọ́ ẹ tẹ̀mí síwájú ẹ fún mi lápẹẹrẹ ẹyọkan tẹ́lẹ̀ fẹ́ fún mi ojú rẹ̀ bẹ́ẹ̀. Kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ bẹ́ẹ̀ ni mímímí. Ẹ dápẹ́ sí sùúrù ọkùnrin tí ń sun ara fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ akọ́ṣẹ́ gidi ní í ṣe o. Amúlétutù ń bẹ ń bí ìdí mi sì tó ń gbóná ẹ ṣe sùúrù bàbá yìí o.
Ọlọ́run ọdẹ mi wá sí ìwé tó yín jọ kan. Ó yá. Mímímí kọ́kọ́rọ́. Kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni. Ó yá bá mi yọ ti pẹ́ jù. Kọ́kọ́rọ́. Tújúká. Mímímí. Lẹ́ni má dàkọ̀ pé ogun kan mú tó mo pé ọ̀rọ̀ ni mo fẹ́ bí ọ̀rọ̀ tó. Ọ̀rọ̀ kan tújúká. Mo rò pé tú ojú ká. Wọ́rọ́wọ́. Mímímí. Wọ́rọ́wọ́. Sáfẹ́rẹ́. Nǹkan sáfẹ́rẹ́. Mímímí. Ẹ̀rí àtẹ̀síwájú. Ó kù mẹ́rin. Ìbéèrè kejì ó lé lójì ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Parí òwe Yorùbá yìí. Apá òkété ilé ni wọ́n kọ ṣùgbọ́n mi ò mọ̀ nítorí pé èkúté ilé la máa ń sábà gbọ́. Apá òkété ilé kò ka àwùsá níbi yí gbirigbiri níbi yí gbirigbiri ló mọ. Bẹ́ẹ̀ni. Ó pàtó fún mi. My God. Ẹ jẹ́ wo. 881 ó yọ. Ìbéèrè kọkànlélọ́rin ó lé ní ẹgbẹ̀rin. Pa òwe méje tó ní igi nínú. Igi nínú. Ìjímèrè sọ́gi gùn kó má bàa gbé jẹ́. Òkúgọ̀ igi sọ̀mọ́ pa ìyàdà. Òkúgọ̀ igi sọ̀mọ́ pa ìyàdà. Ìdí méjì. Àjónákù igi ọ̀sà ìrẹ́nu àrò. Kò ṣàìrẹ́nu àrò ó di mẹ́ta. Àjónákù igi ọ̀sà ìrẹ́nu àrò. Má torí ìsẹ́pẹ́ igi ládìẹ wọgbó. Ó di mẹ́rin. Di mẹ́rin. Igi sì ni. Igi wọ́rọ́kọ́ tí ń dáná rú. Kìí ṣòwò, kìí ṣòwe. Kìí ṣòwe. Igi wọ́rọ́kọ́ tí ń dáná rú. Àṣàyàn ọ̀rọ̀ ni kìí ṣe òwe. Ẹ ti fún mi báwọn. Mi ò fún yín o. Níbo ni wọ́n ti ń fún yín? Igi gogoro má gbòmí lójú. Àtòkèrè. Láti ń ṣe kí ni? Láti lọ. Ó di márùn-ún. Ó kù méjì. Igi àbàkù kí bá wọn kú lẹ́gbẹ̀jọ ọdún. Kí bá wọn kú lẹ́gbẹ̀jọ ọdún. Ó kẹyọ kan. Ó di mẹ́fà. Ó kẹyọ kan. Igi kígi kì yóò rò kó borí igi fọ́n. Ẹ pa mí. Kí ló dé? Ẹ pa mí. Ẹ jẹ́ n tó fi kẹ́kọ̀ọ́ sí látọ̀dọ̀ tiyín náà. Ẹ ràn mí lọ́wọ́. Ẹ pa mí. Nínú méje. Mo ti dákọ mẹ́fà. Igi tó tọ́ kì í pẹ́ ń gbó. Ní. Igi tó tọ́ kì í pẹ́ ń gbó. Igi tó tọ́ kì í pẹ́ ń gbó. Tó tọ́ láti ṣe nǹkan téèyàn fẹ́ ṣe kò kí ń pẹ́ ní gbó. Bẹ́ẹ̀ni. Igi tó tọ́ ń pẹ́ ń gbó. Bẹ́ẹ̀ni. Kí ló dé? Ìbéèrè 450. Yorùbá bọ̀ wọ́n ní ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ sọ́dọ̀ adìyẹ. Kí ni ẹlẹ́yọ̀rọ̀? Kòkòrò tó bá ń wà ní mini kékeré tó máa ń wà lára adìrẹ. Tàbó máa ń wà níbi kùkù rẹ̀ àwọn. Ìyọ́kọ́ nìyẹn. Yọ̀rọ̀ nìyẹn. Ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ fàdíẹ̀. Tó bá jẹ́ pé níwòye mi mo tún ṣe rò ó. Bí àpẹẹrẹ nísìnyí bóyá a gbé oúnjẹ kalẹ̀ ká gbà pé àlejò lẹ́lẹ́yọ̀rọ̀. Mi ò sọ̀rọ̀. Mi ò tí ì sọ jálẹ̀.
ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ gbọ́ ìyá nífà ṣé ẹ gbọ́ àbẹ́ ẹ fọ́. mi ò tí ì sọ jálẹ̀. ẹ gbọ́ ẹ̀yin my guy ẹ gbọ́ ọmọ wa lè ṣe o gbọ́ ṣe o gbọ́ mo gbọ́. mo fẹ́ sọ ṣùgbọ́n mo ò tí ì sọ jálẹ̀. ẹlẹ́yọ̀rọ̀ ẹranko ni. ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fi àbọ̀ fádìẹ. ẹlẹ́yọ̀rọ̀ òun náà ni akátá. ẹ ti dákọ akátá náà ni. mo ń sọ fún yín ṣe mọ̀ pé ó dàbí bóyá ẹ ní adìyẹ tẹ́ ti fi sínú àgò tó wá jáde ẹ wá rí ẹlẹ́yọ̀rọ̀ àbí akátá tó fẹ́ wá tó ń bọ̀. bẹ́ẹ̀ni. torí tẹ́ bá lé adìyẹ akátá náà àbí ẹlẹ́yọ̀rọ̀ òun náà ń lé adìyẹ tó bá kọ́kọ́ débẹ̀ ó lè pa kó gbé lọ ó dẹ̀ lè sáré jù yín lọ. bẹ́ẹ̀ni. ẹ wá kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ ẹ̀ lọ́nà kó tó di pé ẹ wá fàbọ̀ sí orí adìyẹ láti lè mú kẹtùdé mágò padà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n tẹ́ bá sọ pé rárá kí n kọ́kọ́ lọ lé adìyẹ ẹlẹ́yọ̀rọ̀ lè ṣe jàǹbá torí ó lè sáré ju adìyẹ lọ ó lè sáré ju àwa gangan lọ. kò sí rọ́ńbẹ́. ìbéèrè tó gbẹ̀yìn nìyẹn o. ìbéèrè karùnléní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. parí òwe yìí ó yẹ ní gbogbo kó dínwó aró kò yàtọ̀ lé. kò yàtọ̀ lé. mi ò tí ì réyàn tó gba gbogbo òwe tí a fún wọn rí ní orí ètò yìí. ẹ ṣé gan ni tí ẹ wá sí orí ètò lénìí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní oore ọ̀fẹ́ láti lè ṣe ètò yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní àwọn ọmọlúàbí tí Goldberg ni wọ́n ní ká gbé eléyìí fún yín kẹ́ máa gbé lọ sí ìlú Ọ̀yọ́ Ìgbòho àbí Ọ̀yọ́ Àtìbà. ó dà ni wọ́n ní ká gbé eléyìí fún yín adúpẹ́ lọ́wọ́ wọn iléeṣẹ́ wọn ò ní jóná ọwọ́ wọn á máa lọ sókè adúpẹ́ pé ẹ wá sí orí ètò lénìí ẹgbẹ̀rún eléyìí owó sì kì í síbẹ̀ téèyàn bá kí n ṣọmọ nínàkúnà ilé tó wà níbí báyìí ó tó ṣòwò. ó ralẹ̀ ní àjà. ajá tìbó àbí ajá alẹ̀. èkó kan náà ni. ajá ó dà kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ kí a ṣètò lénìí jọ bá mi fún wọn ní eléyìí ẹ máa fi mu omi wá bá mi fún ìyá nífà náà ní ẹyọ kan jọ wá a lè fún yín nìkan. mo sì béèrè méjì ẹyọ owó mi méjì. ẹ sì béèrè méjì ẹ sì béèrè mẹ́ta. mẹ́ta ẹ sì béèrè mẹ́ta ẹ sọ Gẹ̀ẹ́sì lẹ́ẹ̀mejì. bẹ́ẹ̀ni. eléyìí náà fún yín adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká ṣe ètò tòní ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílé ọlọ́pọlọ tí ń ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ àtúntì ṣe léyìí o ó tún máa fún wa ní oore ọ̀fẹ́ láti tún ṣe míì tẹ́ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí Ọlálékàn Fábílọ́lá ní orúkọ mi ìjọba ní mi ọmọ òun lálẹ́ ọmọ ajígbàgbà orin arégbèdísọ ọ̀dọ̀ fi roko arégbèdọrọ ọ̀dọ̀ fi bọ àlédè jí ọba kó tó dìgbà míì ire o pum èdè yìí kò gbọdọ̀ parun ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ lọ. Kamari mama sẹ́yìn bombi kamari mama sẹ́yìn bo kamari ma sẹ́yìn bombi kamari mama sẹ́yìn bo ma sẹ́yìn bo ma ṣe sẹ́yìn bo kálejò máa lo èdè mi ni ó sọ. Ma sẹ́yìn bo.